A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ẹgbẹ́ gómìnà láti ẹkùn gúúsù ìlà oòrùn ní ìpàdé lánàá ní ìpínlẹ̀ Enugu pẹ̀lú ìpinnu láti ní ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n bẹ̀ẹ́ fún ìyọ̀ǹda adarí ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu tí ó wà ní àtìmọ́lé. Bákan náà ni wọ́n gbèrò láti jíròrò pẹ̀lú ààrẹ Tinubu lórí àwọn kókó ọ̀rọ̀ tí yóò ṣe ẹkùn wọn àti orílẹ̀-èdè lápapọ̀ ní àǹfààní. Ìpinnu wọ̀nyí ni ó jẹ jáde nínú àtẹ̀jáde tí alága ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn gúúsù tí í ṣe gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma kà sí etí ìgbọ́ àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé tí ó wáyé ní Lion Building, ilé ìjọba ìpínlẹ̀ Enugu. Lára àwọn tí ó wà níbi ìpàdé ọ̀hún láti rí Alex Otti láti Abia, Charles Soludo láti Anambra, Francis Nwifuru láti Ebonyi àti gómìnà tí ó gbàlejò Peter Mbah láti Enugu. Ẹgbẹ́ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé yíyọ̀ǹda Kanu yóò ṣí fèrèsé sílẹ̀ fún ìjíròrò lórí bí wọ́n ó ṣe gbógun ti ìṣòro ààbò ní ẹkùn gúúsù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí Ọjọ́rú ni àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó ń kérora lórí àrọ̀rọ̀dá òjò tí ó mú gbogbo ojúnà dí gágá pẹ̀lú ẹ̀kún omi ní ọ̀pọ̀lọpọ̀ ibi káàkiri ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ìpínlẹ̀ Èkó ń kojú ìṣòro àpọ̀jù omi tí ó ń fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ojúnà. Lára àwọn òṣìṣẹ́ tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àrọ̀rọ̀dá òjò yìí ti mú owó ọkọ̀ lọ sókè sí i pẹ̀lú ìṣòro tó ń kojú ọrọ̀ ajé orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní èyí máa ń sábà wáyé lásìkò òjò ní ìpínlẹ̀ Èkó tí ó máa ń mú ìfàsẹ́yìn bá ọrọ̀ ajé àti okòòwò. Olùkọ́ni kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Ìyáàfin Juliet Okonkwo sọ fún akọ̀ròyìn wípé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ló ń pẹ́ dé ilé ìwé lásìkò òjò. Ó ní kì í ṣe akẹ́kọ̀ọ́ nìkan ni èyí ń ní ipa lára, ó ń kó bá olùkọ́ pàápàá. Agbaṣẹ́ṣe fún ilé kíkọ́ kan, Ṣọlá Ayọ̀délé, náà sọ wípé àsìkò òjò a máa dá iṣẹ́ dúró nítorí àwọn òṣìṣẹ́ kì í sábà yọjú sí ibi ilé kíkọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn méje ní orí ṣe lóore lówùúrọ̀ òní bí ilé alájà méjì kan ṣe wó lulẹ̀ ní ojúlé 12 òpópónà Cameroon ìyànà ewé ńlá ní agbègbè Mushin, ìpínlẹ̀ Èkó. Ilé yìí ni a gbọ́ wípé ó dà wó látàrí òjò òwúrọ̀ òní tí ó ti bẹ̀rẹ̀ láti àná ọjọ́ Ìṣẹ́gun. Àtẹ̀jáde láti ọwọ́ Permanent Secretary fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó LASEMA, Dókítà Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányìntólú, ni ó sọ wípé bí ikọ̀ tí ó ń dóòlà ẹ̀mí ṣe dé ibẹ̀ ni wọ́n ṣe àkíyèsí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé tí ó dà wó yìí ni. Ó ní lára àwọn méje tí wọ́n dóòlà láti rí obìnrin 3, ọkùnrin 4, wọ́n sì ti kó wọn lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé wọ́n ti wá gbogbo abẹ́ ilé àwókù láti rí i dájú wípé kò sí ẹni tí ó há sínú rẹ̀ bí iṣẹ́ ṣe ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọba ìlú Èkó Ọba Rilwanu Akiolu ti ṣe ìkìlọ̀ fún àwọn ọlọ́pàá wípé kí wọ́n má máa dá sí ìjà ilẹ̀. Ó ní èyí kì í fún wọn ní àǹfààní àti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Akiolu ní kì í ṣe iṣẹ́ ọlọ́pàá láti mọ ẹni tí ó ní ilẹ̀ láàrin àwọn méjì. Ọba sọ èyí nígbà tí olóyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò igbákejì ọ̀gá ọlọ́pàá yányán fún ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Zone 2 Alágbọ̀n AIG Ọmọkèrè Ìbàní wá ṣe àbẹ̀wò sí i láàfin rẹ̀ ní erékùṣù Èkó. Láti lè túbọ̀ dẹ́kun ìwà yìí ni ọba ṣe àgbékalẹ̀ ìpinnu rẹ̀ láti kọ̀wé ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun kí ó ṣe àlàkalẹ̀ ọ̀nà àbáyọ sí èyí kí iṣẹ́ ọlọ́pàá lè túbọ̀ ṣe àṣeyọrí káàkiri orílẹ̀-èdè.
Ọba tí ó fẹ̀yìntì gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yányán ṣàlàyé wípé ọlọ́pàá tí ó bá ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin iṣẹ́ rẹ̀ yóò kó èrè rẹ̀ lẹ́nu iṣẹ́ àti lẹ́yìn ìfẹ̀yìntì. Ó ní ọlọ́pàá gbọ́dọ̀ ní ọ̀rẹ́ tí yóò wà pẹ̀lú rẹ̀ lẹ́nu iṣẹ́ àti lẹ́yìn ìfẹ̀yìntì. Fún ìdí èyí, ọlọ́pàá gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run lẹ́nu iṣẹ́ kí ó má fi gbogbo ọkàn rẹ̀ lé owó kiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni ẹni ọdún mẹ́rìndínlógójì afurasí adigunjalè Amos Daniel tí ó jí ọkọ̀ ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ ní ọjọ́ kan náà tí wọ́n gbà á síṣẹ́ gẹ́gẹ́ bí dẹ́rẹ́bà. Daniel jẹ́wọ́ wípé òun gbé ọkọ̀ òun re ilé ìjọsìn láti lọ ṣe ìdúpẹ́ fún oore ńláǹlà tí Ọlọ́run ṣe nínú ayé rẹ̀. Bákan náà ni ọwọ́ ikọ̀ ọlọ́pàá mú òṣìṣẹ́ ológun méjì tí wọ́n ti jáwé gbélé ẹ̀ fún Hakeem Sulaiman àti Abdullah Muhammed pẹ̀lú àwọn méjì mìíràn lórí ẹ̀sùn ìdigunjalè. Àwọn wọ̀nyí ni a gbọ́ wípé aṣọ ológun ni wọ́n fi ń digunjalè kí ọlọ́pàá tó rí aṣọ ológun àti àmì ìdánimọ̀ gbà ní ọwọ́ wọn. Ọwọ́ bá ọ̀gbẹ́ni afurasí kan ẹni ọdún 25 Tangod Kesh David tí ó máa ń díbọ́n bíi atọ́kọ̀ṣe ẹ̀gbẹ́ títì roadside mechanic. Lẹ́yìn tí wọ́n bá gbé ọkọ̀ dé ọ̀dọ̀ rẹ̀ ni ó máa ń pòórá pẹ̀lú ọkọ̀. Nígbà tí ó ń ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Ìkẹjà ní SP Benjamin Hundeyin sọ wípé àwọn ṣe àṣeyege pẹ̀lú ìtanilólobó pẹ̀lú ikọ̀ ọlọ́pàá tó mọyún ìgbín nínú ìkarahun láti mú ikọ̀ adigunjalè ẹlẹ́ni mẹ́rin tí wọ́n kúndùn láti máa fi ìbọn já ọkọ̀ gbà lọ́wọ́ àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ó ní wọ́n ti wà lẹ́nu iṣẹ́ burúkú yìí láti ọjọ́ pípẹ́. Méjì nínú wọn ni wọ́n ti lé lẹ́nu iṣẹ́ ológun láti ọdún 2014 àti ọdún 2017 ṣùgbọ́n aṣọ ológun ni wọ́n fi ń digunjalè. Hundeyin wá gba àwọn tí ó ń gbani síṣẹ́ ní ìmọ̀ràn kí wọ́n máa wo àwọn tí wọ́n ń gbà síṣẹ́ dáadáa kí wọ́n tó gbà wọ́n síṣẹ́ kí wọ́n sì ṣe àyẹ̀wò sí iléeṣẹ́ ọlọ́pàá láti mọ̀ bóyá wọn kò ní àkọọ́lẹ̀ aburú kankan sẹ́yìn. Ó ní gbogbo àwọn tí ọwọ́ tó wọ̀nyí yóò fi ojú ba ilé-ẹjọ́ láìpẹ́ lẹ́yìn ìwádìí. Bákan náà ni a gbọ́ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers náà fi ọwọ́ ṣìkún òfin mú adarí ẹgbẹ́ fìjìláńtè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Felix Wabakata pẹ̀lú agbárí ènìyàn méjì àti àwọn ẹ̀yà ara mìíràn níbi kọ́lọ́fín rẹ̀ ní Omoku, olú ìlú ìjọba ìbílẹ̀ Ọgbà Ẹgbẹ́mà Ndone láàrin ìpínlẹ̀. Bẹ́ẹ̀ náà lọ́wọ́ tó àwọn ọlọ́dẹ 7 ládùúgbò fún oríṣiríṣi ẹ̀sùn, lára rẹ̀ ní ìpànìyàn. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Grace Koko ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde ní ìlú Port Harcourt lónìí Ọjọ́rú. Koko ní Nwabukata tí í ṣe adarí ikọ̀ ìgbìmọ̀ Onega tí àpèdá wọn ń jẹ́ OSPAC ni ó jẹ́ afurasí tí ó ṣe gbòógì jùlọ nínú ìṣekúpa ọmọ ìyá méjì kan tí ó wáyé ní ọjọ́ 1 oṣù karùn-ún ní ìjọba ìbílẹ̀ Ọgbà Ẹgbẹ́mà Ndone pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n jẹ́ ajínigbé. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé fífi ọwọ́ ṣìkún òfin mú Nwabukata pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ OSPAC 7 mìíràn wáyé látàrí oríṣiríṣi ẹ̀sùn káàkiri inú ìpínlẹ̀ tí wọ́n ti gbà lórí àwọn wọ̀nyí àti iṣẹ́ láabi wọn. Lára rẹ̀ ni bí wọ́n ṣe ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá ní Omoku pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn. Ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2024 ni Alhaji Usman Sele tí í ṣe alága ẹgbẹ́ Haúsá láàrin Onega ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá wípé OSPAC jí ọmọ ẹgbẹ́ wọn kan gbé. Ọlọ́pàá ránṣẹ́ sí Felix Nwabukata ṣùgbọ́n ó kọ̀ láti jẹ́ wọn. Kàkà bẹ́ẹ̀ níṣe ni wọ́n ṣígun lọ ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá ní Omoku. Lẹ́yìn èyí ni ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá ya wọ ibi ìpàgọ́ Onega ní Omoku tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú Cheta Benjamin, Joshua Ekosa, Innocent Ayaku pẹ̀lú àwọn 4 mìíràn. Lẹ́yìn náà ni ọwọ́ tó Nwabukata pẹ̀lú ẹ̀yà ara ènìyàn nípamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí
kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.